àmọ̀ kan ni àgbà kan ni o. Ìgbò rẹ ni ọba. Ẹ máa rán mi o. Bàbá, mo ti ṣe bí ẹ̀sìn ní kí n ṣe o. Ó ti ṣe. Bẹ́ẹ̀ni. Ó ti lò yẹ. Ṣáà sunkún. Irọ́ mi ò sunkún. Ìyá ẹ kú ọ̀ sunkún. Ọ̀dájú o. Ìwọ ọmọ ìdájú o. Ó fi dá náà ni. Àwọn ìkìlọ̀ kan wá ń bẹ́ẹ̀ o. Sọ́ọ̀rí òjò Jímọ̀ tó bá gbẹ̀yìn oṣù. Ọmọwé àkànṣe ìwẹ̀ kan. Èyí wọ́n jẹ́ àkànmọ̀ mọ̀mọ́ wẹ̀ fún ọ. Ìwẹ̀ tó bá ti ń wẹ̀ ni wọ́n mọ̀ kó ọrọ̀ ajé rẹ wá. Àmọ́ èyí tó bá ṣe pàtàkì ń bẹ ni pé o gbọ́dọ̀ pa ìwẹ̀ yìí jẹ o. Ọ̀ṣun o gbọ́dọ̀ pa ìwẹ̀ yìí jẹ o. Ṣé orí tó bá ilé pa ìwẹ̀ yìí jẹ ń jọ kan? Ọ̀tọ̀ rere rùnú o. Omi tó bá pa ìwẹ̀ yìí jẹ Kúnlé. Ó fi ọtí rẹ̀ nú o. Ó sì rí já eṣinṣin. Tó bá ilé pa ìwẹ̀ yìí jẹ. Ó ti fi epo rẹ̀ nú o. Ó rí jésù láàlú ọbọra tí jẹ́ látọ̀ pa. Wòmí ojúlọ̀rọ̀ wà. Tó bá ilé pa ìwẹ̀ yìí jẹ lẹ́ẹ̀kan. Ó ti fi ẹ̀jẹ̀ wẹ̀ nú o. Ó fẹ̀jẹ̀ bọ̀jú. Ó rí já àwọn ìyá mi òṣòro mọ̀ǹgà. Àwọn ẹ̀yà bàbá wín. Ẹ̀yà fẹsẹ̀ wín abìnrin àṣàlẹ̀ṣẹ̀ méjèèjì wíwìn mi. Báwọn lọ lé yín. Omi. Tó bá dọ́nà. Àìbá àmọ́ ọdẹ lè bí ọgbọ́n lọ tí ń bọ̀. Ṣáà ti dárúkọ mi fún. Kò sí ìtọ́ bí ìyá ńlá ìyá rẹ̀ dánú wọn tí ó dọ̀ọ́dún. Ajámọkọ yẹ. Ǹlẹ́ o. Má dùn lánàá o. Ǹlẹ́ o. Èmi Kúnlé ọmọ Àmọ̀rí, orí tútù orí gbígbẹ, ẹ darí owó ńláńlá wá sọ́dọ̀ mi o. Torí ojúmọ́ kì í mọ́kẹ́nu ọmọ ìgbẹ́bọ, ojúmọ́ kì í mọ́kàrọ̀ ọmọ rẹ̀ rù, ẹ darí owó ńláńlá wá sọ́dẹ̀dẹ̀ mi o. Mo ti wẹ̀wẹ̀ ajé lálẹ́ o, ajé kí n tó fọwọ́ kàn. Ajé o, ògùngún nísọ̀. Ajé ògùngún nísọ̀. Ajé o, 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 ajé o.
ní Àbújá ní ending oṣù lórí ọ̀rọ̀ mo ti mo lè bá ẹ sọ yẹn mo ti rí ọmọ ya rẹ̀ ti yanjú ọ̀rẹ́ mo wá ń try láti sọ fún pé ìwọ náà máa wá sí party yẹn and make sure pé wá o. Okay. Ẹ jọ. Kúnlé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn. Kúnlé kẹ́mi ni náà. Ṣé ọmọ mi máa ní Kúnlé? Ẹ̀sì pàtì yẹn o. Ṣé ọmọ gbogbo ọ̀rọ̀ dáadẹ́ sọ yẹn? A lè parí ẹ̀ síbẹ̀ yẹn. There is no problem again. No problem. Ṣé bí ending oṣù? Ending ni o. Mo dẹ̀ sọ fún ẹ gbogbo commitment yẹn mọ bó ṣe máa yanjú ẹ o. Kò jù bẹ́ẹ̀ lọ.